Akójúmọ́ o, ẹ̀yin ènìyàn wa. A dẹ̀ kú bójójọ́ ti rí káàkiri tìbútòrò orílẹ̀-èdè yìí, ilẹ̀ Yorùbá. Àjíǹde ara yóò máa jẹ gbogbo wa o. Ọlọ́run ọba tó ní kápá ọlá, alágbára lórí ohun gbogbo, ọba tó lè ṣohun gbogbo, ọba ajípọ̀jọ́ kúdà. Adúpẹ́, àyìn ọ́, torí pé yìnyínyìnyín kẹ́ni lè ṣẹ̀mí sí. Adíáfẹ́rù ọmọkùnrin òde ìgódó, ọ̀pẹ̀ àyìn ọ́, Ifá kó tún lè sọ̀rọ̀ èmí sí. Ìbà lọ́wọ́ rẹ Elédùmarè, ọba ògóògó, ọba àjíkẹ́, ọba àjígẹ̀, ọba afẹ́nifẹ́re, ọba àjùwàpè, agbénimọ́dẹ̀yìn, afúnimọ́ṣèrègún, ọba alógunlọ́lá ní ìlẹ́yẹ, ọ̀gbàgbà tí gbára àdúgbò, abọ́ gbogbo tí fi yọ mẹ́nu ọ̀fìn. Ìbà. Ìbà bàbá, ìbà yèyé, ìbà ẹ̀yin arúgbó aṣọ mọ́balẹ̀, ajẹrun òró, ajẹ̀dọ̀ èèyàn mọ́bì, ìbà yín o, ẹjọ́ ojú wa ṣe. Láàlú ògiri òkò dọwọ́ rẹ lónìí, bẹ́ẹ̀ ni ilẹ̀ ọ̀gẹ́rẹ́ afọkẹ́rẹ́ lápò òkà tó dá lápò orí bí kò ló bá júbà lẹ̀, ilẹ̀ máa lanu ni, ilẹ̀ ajúbà rẹ lónìí o, jẹ́ kí ilẹ̀ Yorùbá dákòjó gbé wá. Lánàá a sọ̀rọ̀, ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wa wọ́n ń béèrè lọ́wọ́ mi nínú ètò tá a ṣe lánàá. Wọ́n wà ní kán ń béèrè pé kí lọ́nà àbáyọ níbi tó dé dúró, pé kí ni ọ̀nà àbáyọ. Gbogbo kọ́ọ̀ tí mo gbà lánàá throughout lórí ètò tá a ṣe lánàá, kí lọ́nà àbáyọ ló pọ̀ jù ń bẹ̀. Ṣé bá ṣe máa bá a lọ rèé, pẹ̀lú bí nǹkan ṣe rí káàkiri àwọn ibi tá a fi ṣàfihàn ibi tí wàhálà wà nílẹ̀ Yorùbá, pé kí lọ́nà àbáyọ. Àwọn bàbá mọ́nímọ́ní, bàbá wa mọ̀yànmọ̀yàn, wọ́n ní ẹ̀kọ́ tí ń fojú múmu hàn, ẹ̀kọ́ fúnra rẹ̀ tí ń fojú múmu hàn. Ṣé rí ìran Yorùbá lè mérí bá wí báyìí, níwọ̀n bá bọ́jọ́ ti rí, ìran Yorùbá ni ẹjẹ́ àbáwí. Ọkọ́ ti wà lọ́wọ́ wa, bá a ṣe fi roko tí ó fi ro sọ́dọ̀ wa ló kù sí. Bá a ṣe fi roko sọ́dọ̀ wa ló kù sí o. Kí ló mú mi sọ bẹ́ẹ̀ ni pé àwọn aláwùsá wọ́n lérí 2 options náà mú wá, wọ́n ní 2027 gbogbo ọ̀nà làwọn òfin ní ṣe ti bàbá Bọ́lá Ahmed Tinubu. El-Rufai lérí, Tambuwa náà lérí. Tambuwa wá lérí gidi gan débi wípé tí àwọn bá wá rí pé election yẹn wọ́n rígì ẹ̀, pé bàbá Tinubu wọlé, àwọn ò ní gbà. Màá sọ̀rọ̀ kan lónìí tí mo fẹ́ kí gbogbo ẹ̀yin ọmọ Yorùbá lọ dìmú. Bàbá Tinubu lè má rí Yorùbá ní rí pé àwọn ènìyàn mi rèé, ṣùgbọ́n mo fẹ́ ta Yorùbá lólobó kan, pé ṣé ẹ mọ̀ pé sáà yín ni bàbá Tinubu ń lò lọ́wọ́ yìí. Tá bá fẹ́ ka sáà Yorùbá nínú ètò òṣèlú ilẹ̀ Nàìjíríà,
wọn ó ka sáà tán lò lọ́wọ́ yìí tí bàbá Tinubu lò lọ́wọ́ yìí wọn ó kà mọ́ sáà Yorùbá kò sọgbọ́n tẹ rí dá sí. bàbá Tinubu lè mọ̀ rí wípé ìjà gbogbo Yorùbá ni wọ́n lè má rí pé gbogbo ìjà tí Yorùbá ń pariwo pé ìjà tó kan òun náà ni wọ́n lè má rí bẹ́ẹ̀. ṣùgbọ́n àwọn tá à ń bá tayò bó ti sọ látẹ̀yìnwá àwọn ń ṣàsopò yẹn tí wọ́n tíjọba bá fi lè kúrò lọ́wọ́ wọn níṣẹ́jú kan wọ́n ti ní problem. ìjọba orílẹ̀-èdè yìí wọn làwọn fi ń sọlá wọ́n béèrè wípé Nàìjíríà àwọn ni òyìnbó hand over ẹ̀ fún ìṣe bẹ́ẹ̀ náà sì ṣe ń wùwà òun ló mú àwa kan yapa tá a fi ń bá bàbá Bọ́lá Ahmed Tinubu sọ̀rọ̀ láti ẹjọ́ yìí wípé apá ọba ṣe sán èèyàn máa ń ka lérí ni àwọn ará abẹ́ ò ní dìde wọn ní sọ́pọ́ọ̀tì yín ní 2027 kò sírú géèmù tẹ́ fẹ́ play mo rí yín wípé ẹ̀ tó ti ń fa Dàsúkì mọ́ra báyìí Dàsúkì tí counterpart yín mú lólè pé ó jí $2.1 billion owó ammunition tó pẹ́ kẹ́rìkẹ́sì ní custody àwọn EFCC àwa rí wípé ẹ̀yin tó ti fẹ́ máa romance ẹ̀ báyìí ẹ fẹ́ gbé wá sí court ní September yìí wọn ó ṣe kéèsì ẹ̀ tá bá ṣe kéèsì ẹ̀ tán wọn ó fi ilẹ̀ ẹ̀yin ó dàpọ̀ mọ́mọ́tọ́ nítorí òṣèlú ilẹ̀ Haúsá bàbá géèmù tẹ́ fẹ́ play ẹ̀ bọ́n lẹ̀ ń bẹ̀ Dàsúkì ò níbò ilẹ̀ Haúsá àṣírí lẹ́gbọ́ lẹ́nu mi lé nìyí kò ní ìbò Dàsúkì ò níbò ilẹ̀ Haúsá géèmù tẹ́ fẹ́ play instead of kẹ́ jókòó kẹ́ strategize pé òkè o tí kinní yìí ò bá ṣeé ṣe ọ̀nà wo là á gbé gbà mọ̀ mo rí pé ẹ fẹ́ lọ́bẹ̀ nítorí ọkàn yín ṣùgbọ́n kò dùn àwa nǹkan tẹ̀mí kàn ní láti bá àwọn ọmọ Yorùbá sọ ni pé ṣe ẹ rí property ìdánpè ní ilẹ̀ Yorùbá property gbogbo àwa tá a bá ti gbé orúkọ ilẹ̀ Yorùbá sórí property gbogbo wa ni bó o ní ò ṣe ní bàjẹ́ bó o ní ò ṣe ní bàjẹ́ bó o lọ́wọ́ bàjẹ́ ò ṣe ní kàn án ó ní kó jẹ́ kókó ìrìn àjò láàrin mi àtẹ̀yin bó o láṣẹ di ilẹ̀ Yorùbá mú táburú òfin ní ṣe ilẹ̀ Yorùbá pàtàkì ọ̀rọ̀ ọbẹ̀ nìyẹn o pàtàkì ọ̀rọ̀ ọbẹ̀ nìyẹn tá a bá jókòó tá a láà ń retí ìjọba 2027 kò tí ì sẹ́ni tó mọ tí ó ṣẹlẹ̀ lọ́dún náà lọ́hùn pẹ̀lú tá à ń bá lọ yìí pẹ̀lú ayò tá à ń ta lọ́wọ́ tí everybody ń rí 2027 ò tí ì farahàn bí n tí ó fẹ́ bọ̀ Yorùbá eléyìí tó ṣe pàtàkì jù ń bẹ̀ ó rí pé bó o là ṣe ní ayò tá à ń ta yìí bó o là ṣe ní lùzì ẹ̀ torí ìbò Yorùbá kì í gbé pírẹsidẹ́ǹtì Nàìjíríà wọlé kò sí bẹ́ẹ̀ ṣe fẹ́ dì í ìyẹn jẹ́ iní SASA tí ẹ lè ṣe tiwa ó ṣọ̀pọ̀ SASA tó ṣe tiwa ó ṣe ti Yorùbá but ṣé South East tí ó ṣe ti Yorùbá igbó ọbẹ̀ yẹn wọ́n fẹ́ dá tó sí 3 àbí 4 igbó South East wọ́n dá sí ọ̀nà 4 àkọ́kọ́ wọn ò ní ṣe ti Yorùbá díẹ̀ nínú wọn ni ó ṣe ti bàbá Bọ́lá Ahmed Tinubu
díẹ̀ nínú wọn wọ́n ṣe tòbí, díẹ̀ nínú wọn wọ́n ṣe Àtíkù, wọ́n ṣe dàrú nù. Àjàjà tó bá wà lọ léwu tÁtíkù bá tí Òbí bá lọ gbà kóun deputize Àtíkù, wàhálà ni fún bàbá Bọ́lá Ahmed Tinubu, wàhálà ńlá ni. Ẹ lè win election yẹn, òṣogbo tẹ́ fẹ́ dá. Tán bá declare yín ní winner, àwọn aláwùsá ti ń sọ, wọ́n mọ̀ pé ẹ ní jímìkì lọ́wọ́, ẹ dẹ̀ sọ̀rọ̀, ẹ ń gbọ́ tí wọ́n ń sọ wípé ìfùkẹ́ wọlé àwọn contest yẹ pé ẹ wọlé pé rí igi ẹni. Ẹni tó ti ní intention pé tẹ́ ẹ bá wọlé gan tó clear báyìí, àwọn ò dàrú pé ẹ yí ni. Ẹ sì sọ̀rọ̀, ẹ dẹ̀ fi ti ara yín gbọ́. Olóṣèlú tí wọ́n ti sọ̀rọ̀, ẹ̀yin náà fèsì fún wọn. Tẹ́ ẹ bá fèsì fún wọn, tó bá dijọ́ náà lọ́nà tí wọ́n sọ yẹn ni wọ́n ṣe, wọ́n ó dò sórí pọ́ìntì yẹn. Bọ́rọ̀ òṣèlú ṣe rí nìyẹn. Àwọn èèyàn ń wò yín, wọ́n rí pé kíníkan iṣẹ́ yìí ẹ̀yin nìkan ẹ̀ lè dá ṣe ní 2027, ẹ̀ lè dá ṣe. Torí ẹ̀ làwọn fi ń plead sí yín wípé nǹkan tó kàn nínú ìrìn àjò ilẹ̀ Yorùbá ni pé ká má jẹ́ kí Yorùbá ó pasán, kí ìran Yorùbá ó má pasán. Kókó bẹ̀ nìyẹn. Tẹ́ ẹ bá pàtọ̀pọ̀ pẹ̀lú àwọn èèyàn yín, ẹ jókòó kí gbogbo tí ń jẹ́ tolórí tẹlẹ́mù ilẹ̀ Yorùbá ká pàmọ̀ pọ̀, ká wá ìpàdé ńlá kan ṣe níbi tó kálukú ti sọ èròǹgbà rẹ̀ lórí bí nǹkan ṣe ń rí lọ́wọ́lọ́wọ́ láàárín ìlú wa. Níbo ni ká yà sí? A ní kéèsì insecurity, a ní kéèsì oríṣiríṣi tó wà lẹ̀. Nínú gbogbo nǹkan tó dára jù tí ó fi ilẹ̀ Yorùbá lọ́kàn balẹ̀ jù láyé, ó ní kí Yorùbá ó rí òmìnira gbà. Kí wá ní ó fún wa lómìnira? Kí ni ó fún wa lómìnira? Ẹ̀yin tẹ́ lọ ń ṣe wàhálà síbi tẹ́ ẹ̀ ti ní jẹ́ ni. Ẹ̀yin tẹ́ lọ ń roko síbi tẹ́ ẹ̀ ti ní jẹ́. Ẹ̀yin ni problem tá a ní. Ìní jẹ́ kí ilẹ̀ Yorùbá sì máa wà nínú oko parun. Àwọn eléyìí tí wọn ò ní nǹkan tó fẹ́ ṣe tó jẹ́ pé ìjọba nìkan làwọn ń jẹ́, tán kọ bọ́ọ̀tò rúùlù sára plate number wọn, ṣáwọn tá a máa retí ọjọ́ iwájú lọ́dọ̀ wọn rèé. Nǹkan ṣèràn Yorùbá gidi gan. Ẹ kàn ń wò báyẹn ní bó ti rí. Torí ẹ̀ la ṣe ń gé pè yín ní gbogbo bàbá Bọ́lá Ahmed Tinubu. Ẹ tètè wá nǹkan ṣe ní kíákíá. Àwọn ọ̀ràn wọ̀nyí tá à ń gbọ́ látòkè ọya lọ́hùn wá pẹ̀lú ìlérí wọn yìí, ó nítumọ̀ o. Tẹ́ bá dákẹ́ tẹ́ ń wò tẹ́ ní òsì nǹkan nǹkan bẹ́ẹ̀ o. Àgùntàn tọ́mọ rẹ̀ sọnù, ó ní nǹkan bẹ́ẹ̀. Ṣé ẹ mọ̀ pé election tá a ṣe lọ ní 2023 àwọn náà gbé yín wọlé? Kì í ṣe ìbò Yorùbá kàn ràn yín lọ́wọ́ ni. Àwọn ni wọ́n gbé yín wọlé. Ìbò wọn, ìpè náà ti rí ìbò tó gbé yín wọlé. Bàbá, ẹ wá nǹkan ṣe sọ̀rọ̀ tó wà lẹ́yìn. Ẹ wá nǹkan ṣe sí. Ẹ má dòdègbà tí gbogbo ò bá dàrú tí ó fọ́jú pọ̀. Ẹ wá máa ṣe níjọ́ àjò láàárín ìkànnà. Torí ẹ̀ ni mo ṣe ń fi mídíọ̀mù yìí, mo fẹ́ pàrọwà sí ìran Yorùbá pé ẹ prepare ara yín. Ìlẹ̀kẹ̀ má jálé, má já síta, ibì kan lẹ̀kẹ̀ ó padà já sí. Ọ̀rọ̀ tó wà nílẹ̀ ìlẹ̀kẹ̀ má jálé, má já ta ni. Ibì kan ni ó padà já sí. Torí ibì kan tí ó wá já sí yìí la ṣe ń sọ fún àwọn ọmọ ìran Yorùbá wípé ẹ prepare ara yín, ẹ gbáradì.
torí yóò já o ẹ má jẹun parọ́ tàn yín jẹ. eléyìí tẹ́rí tí ń fì yìí ẹ̀pọ̀n àgbò tẹ́rí tí ń fì yìí yóò já. yóò já ibi tí ó wà já sí láàmú yóò já dandan ni kò gbọdọ̀ má já. torí ìdí èyí àrọwà tèmi lówùúrọ̀ yìí fún ìran Yorùbá mo ní pé ẹ gbáradì. property Tinubu ní ilẹ̀ Yorùbá òmìnira Yorùbá property yín ni Bàbá Bọ́lá Ahmed Tinubu. property àwọn gọ́vnọ̀ mẹ́fẹ̀ẹ̀fà ni òmìnira ilẹ̀ Yorùbá property wọn ni. property Bàbá Bánjí Akíntóyè ni. property Olóyè Sunday Igboho ni. property gbogbo lọ́balọ́ba látòrí Ọọ̀ni of Ifẹ̀ títí lọlẹ̀ lórí ọba àwọn ọba tó kù property yín ni. òmìnira ilẹ̀ Yorùbá property gbogbo wa ni. property àwọn lẹ́ẹ̀kan ni lọ́jà nílẹ̀ Yorùbá property gbogbo wa ni. Ààrẹ Ọ̀nà Kakanfò Gani Adams Ige property Ìbà ni o. property yín ni. ilẹ̀ Yorùbá ò gbọdọ̀ bàjẹ́. gbogbo yín ẹ wá bẹ́ẹ̀ ṣe pera yín papọ̀ tẹ́ dìde sí. ilẹ̀ Yorùbá ò gbọdọ̀ bàjẹ́. èyí tí ń fi dùgbẹ̀dùgbẹ̀ tẹ́rí tí ń fi yìí tí ó bá já ẹjẹ́ ó já síbi eré fúnra Yorùbá. èmi tí mò ń sọ̀rọ̀ mo mọ tí mo rí. àgbàlagbà tí ń sáré inú ẹ̀ kan ni wọ́n ní bí ò bá lé ọmọ ẹranko a jẹ́ pé nǹkan kan ní lé òun náà lọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí. ẹ mójútó ọ̀rọ̀ tí mo sọ yìí o. gùdùgbẹ́ ò jà kò sẹ́ni tó lè sọ tí ò fi ní já. 2027 àwọn kan wọ́n prepare fún o. ẹ jẹ́ kí ìran Yorùbá náà ó prepare fún. ẹ má ṣe nírègbè mo mọ̀ pé ẹ ní kàkún torí pé Yorùbá aláìkí jíjẹ mímu aláìkí káràkátà púpọ̀. gbogbo nǹkan la máa fi ń ṣàwẹ́wà lọ́dọ̀ wa ń bí. tí wàhálà ẹ bá máa dé sódà kò ní dé báwa náà lójijì. ẹ jẹ́ káwa náà ó prepare o. gbogbo Nàìjíríà ní prepare àwọn ọmọ yánmírín àwọn gan prepare despite pé wọn ò ní nǹkan kan tí wọ́n gbẹ́kẹ̀lé ṣùgbọ́n wọ́n nígbàgbọ́ pé káwọn sá prepare something is going to happen. 2027 nǹkan ńlá ó ṣẹlẹ̀. n tó gbé mi wá sórí ìkànnì láàárọ̀ yìí rèé tí mo fi ń sọ fún yín mo fi eléyìí ta yín lólobó ni. 2027 nǹkan ńlá ó ṣẹlẹ̀. ẹ prepare kalẹ̀ ẹ má jẹ́ ó dé bá yín lójijì. ẹ má jẹ́ ó dé bá yín lójijì. nǹkan ńlá ó ṣẹlẹ̀ o. tó bá mú àwọn Fúlàní àtàwùsá táwọn náà bá fẹ́ ń prepare Middle Belt gan prepare the 2027. the whole of 6 region tó wà Nàìjíríà ló ń prepare the 2027. ẹ má rí nírí pé Jagaban lẹ́nìkan o wípé kò sí tí máa yẹ ọ náà ni ó mú o. ẹ má rí bẹ́ẹ̀. ẹ má rí bẹ́ẹ̀. ẹ̀yin náà ẹ ní second plan ẹ ní plan B so that wàhálà yín ò ní já sásán. ìlàkàkà ran Yorùbá ò ní já sófo. ìdí rẹ̀ tí mo fi ń ké tantan o. ẹ má sọ pé bàbá àṣà ò sọ mo sọ o. yóò ṣẹlẹ̀ 2027 ẹ lọ wo ọjọ́ yẹn dáadáa ń bọ̀ wá ṣẹlẹ̀. ẹ prepare ẹ má jẹ́ kó dé bá yín lójijì. ẹ jẹ́ ó dé bá yín lákọ ni ẹ má jẹ́ ó dé bá yín lábo.
ẹ prepare. Ìwọ tó bá fẹ́ kí ìran Yorùbá má pasán ní 2027 ẹ gbé gbèsè lórí ọ̀rọ̀ tí mo sọ lónìí. Ọdún tá ń wò yẹn kì í ṣọdún lásán. Yóò lé kéńkà. Àwọn ẹ̀yà yòókù tí Yorùbá ń bá tayọ̀ lórílẹ̀‐èdè yìí wọ́n fẹ́ ta tán ni. Wọ́n fẹ́ ta tán. Tẹ́ ẹ bá wá rò pé Jagaban lẹ́nìkan ẹ wá fi dá nǹkan ó bá yín lójijì. Torí ẹ̀ ni mo ṣe ń pariwo pé kí Yorùbá ó múra. Ìta ń gbọ́ látọ̀nà ọbẹ̀ yẹn ó le ẹ mọ̀ jẹun parọ́ dàn yín jẹ. Ìta ń gbọ́ látòkè ọ̀hún ó le o. Ẹ rí inú àwọn fọ́nrán tí ó tẹ̀lé fídíò yìí lọ. Mo fẹ́ kẹ́ ẹ wo fídíò yìí láwò parí kẹ́ lè mọ̀ tí ń ṣẹlẹ̀. Dasuki is coming out. Now, who is Dasuki? Dasuki was a retired army colonel. After the retirement, Goodluck picked him to work for him as a national security advisor. During that same tenure, this man was accused of an embezzlement of $2 billion, colonizing with some neighboring country, releasing arms, defenders of position of Farish Ran under his possession. Okay, now, that is not even the main point we want to bring out from this matter. The main point is this. Now the trial has been set to September. Now, court won't visit in matter. The Senate want to look into the matter. Now, let me and you think fast. If Senate should look into this matter, and this man, they jail him, that means justice has been served. But when they look into this matter, they release Dasuki from this problem where hold Dasuki neck, That means the president has just gained another new loyalist from the north. Now, mind you, before this man was arrested by the DSS, before Buhari keep him, saying a threat to the country, El-Rufai is one of those people where they snitch on Dasuki then, where make Dasuki day where in day, where make another free. Now, El-Rufai that just dropped from the boat. So they need another Nota loyalist to fee El-Rufai gap. Because, may I tell you, anybody will carry money, that they hold position for this country. Now, Nigeria, may we see where this matter they go. Because we they leave all this matter. Why? Because we they feel say, it not concern you, it not concern me, it not concern, it not concern you. Now, how the government they matriculate things to us. But now, we need to really focus on things. May we know where this game they play, they go. May we sit down. May we take our attention. May we watch and see. Mind you, before then, crisis go come, where we want to take us, where we want to take our attention, come up for this matter. But let's be focused. I don't benefit anything for in government too. All right. As well, been keep since how many years for 14 for Goodluck. I just say 9 times I go finish them. No way for me again. Spend 8,000 plus now. Even those that are in National Assembly today, if you refuse to change it, don't worry, you will soon come back and join the masses. You will buy fuel. You vote for Jagaban? Oh, yes, now. You not vote for Jagaban? Yes. They regret now. Say now vote. We regret. Say why? Because he say if he enter, he go do something now. Nothing where in they do. Nothing they do. Fuel now. We they trade where we not supposed to trade. We are dying. We expected Jagaban to bring our mind down. Now our temperature is going high every day. Jagaban should please let the Jagaban the price down. So that dìbò fún Tinubu na you vote for ẹ̀yin ò dìbò fún Tinubu. Ó ti dojú tì wá láyé. Bí sáà ló kàn mọ́ báyìí. Kì í sábà mọ́ wọ́n já dìbò fátikù. 2 years tí Tinubu lò lórí ipò báyìí. Ó lé ìgboro ọ̀dá láyé Tinubu ẹja sòdodo ọ̀rọ̀. Ẹ sọ fún Tinubu pé orí kàdá fún àwa Yorùbá ládìbò fún ó di kírèsì Yorùbá ọmọ àlè ní kéko máa dàgbìjì. Sọ́mọ ní o lè ṣèdí bẹ̀bẹ̀rẹ̀ mọ́ báyìí ní ká. Ọmọ wo ṣèdí bẹ̀bẹ̀rẹ̀ ìta ipò tá a fi sí ká bá ebi pa wá Nàìjíríà gàrí wọ́n ẹ̀rẹ́ wọ́n gbogbo ẹ̀ àrùn jẹjẹ. Jagaban, Tinubu himself will be our own president. They don't want to present what we reach us. Where would they eat?
Make could they eat, even to the eat. We don't suffer day. Talk say our local. Our local that before where our high blind, we don't see road, nothing remain again now. But no, I see. Let me tell you, my brother. Not the way we expect. Now we see. You understand? Jagaba no try anything. Jagaba won't use tax, kill us for Nigeria here. So all those one with Jagaba they talking on. Don't praise yourself. Let other people praise you. You understand? So forget about the talk with Jagaba. As I there now, I get where I go fit put it. I will leave this country for them. You will leave this country. I will leave this country. Go another country. Go see. I will yapa. But make it, we see the man no go feel me top. So make them remove her, the world remove her. For me, even though if you say military man feel collect this government for their hand, therefore flood all of them command, make them go rest. I'm telling you. Make them command them. No one good for out of them, no one. I'm telling you. For now, it's not 10% too. 10% now failure now. No, I say it's not 10%. I go rate on 2%. Failure still. Yes, so. For now, look at where the country dey. You know this country. Every day. You know this country now. Say may they put in there for book of this thing. So me I not believe on Jagaba now. He lost for Nigeria here. So all those one with Jagaba they talking on. Don't praise yourself. Let other people praise you. You understand? So forget about the talk with Jagaba talk. Just like Amechi talk about 2 months ago. Say one of the best presidents so far in Nigeria is Obasanjo. You understand? If you ask Amechi get reason before you say that. So forget about the one with Jagaba they talk. There's nothing there. So you know they enjoy Jagaba now? We know they enjoy anything. Split Nigeria into six geopolitical zones. So that when we are speaking one language, we know that we are speaking one language. When we want to do something, we have one mind and we'll do something with that one mind. Like what happened in France. They say what Jagaba. àti pé ibi tá fojú sí ọ̀nà ìgbà rẹ̀ pẹ̀lú ìjọba tuntun yìí ṣùgbọ́n ní táwọn sẹ́yìn ni pé a máa bẹ́lọ̀ náà ni kò ní ta fẹ́ ṣe kọjá ká bẹ́lọ̀ ọlọ́run ló lè bá yọ sí. ṣé wọ́n yìn píìchì bàbá ní báyìí. àlọ́ àwọn wọ́n yìn ṣe wọ́n filẹ̀ àlesọ ọ̀la ó lè change dọ́là kò sí permanent something kò ní lè sẹ́lẹ̀. bàbá tẹ̀ sí bínú dáa ìbò ní ìlú báyìí. àní parọ́ látòótọ́ ìlú dáná ṣùgbọ́n ohun tó bá da nígbẹ̀yìn wọ́n ní lẹ́yìn ìkorò adùn ló kù náà agbọ́dọ̀ jìyà kámọ̀ kátà jìyà fún. mi ò sọ fún ọ. ìdáwọ́ sọ́wọ́ díẹ̀ àtún yòókù ọ̀rọ̀ ló kù fún wa. lẹ́yìn ìkorò adùn ló kù. Our president. Yes. President Bola Ahmed Tinubu is not showing Nigeria any fire. My father no need Nigeria money. In wife talk say Nigeria no need husband no need Nigeria money. Say they want to keep Nigeria because me I can't look because I will go vote for them. If they see problem, when they keep me. They put you for problem now. Big problem. For I remember past time, my father sent me for 11 naira per liter. My father said Nigeria don't spoil. If say my father never die now, see where they buy now. He gonna say Nigeria don't spoil for that time when they 1,003, I buy 5 like 3.8. And you must work. I don't go eat. You don't work any work this morning. I never work 1 naira. They see they no price better money. Say I live and say make I sort my work my money. I beg. If my father don't tire, make him resign. I no benefit anything for in government. As well been keep since how many years for 14 for good luck. I think say 9 times I go finish am. No way for me again. Spend 8,000 plus now. Come to tell me say. Thank you. Continue the work with the video. Continue the work with the video. Carry my family again because the price of fish they're too high. And they carry water leave now. They add my fish. Ohun tí Tambuwa ní káwọn Haúsá ṣe fún Tinubu yìí ò dáa. Ìjà orogún kan kò gbọdọ̀ jù báyìí náà lọ. Àbí kéèyàn sọ pé ìjà àwọn ẹbọra. Àbí nígbà tí èèyàn bá fẹ́ yẹ àgámọ́ ẹlòmíì nídìí tó sì ń fi orúkọ Ọlọ́run gbé e nídìí. Ó sì dájú pé àwọn aláàfáà pàápàá yóò máa ṣiṣẹ́ lọ bí àrìrà ni. Ohun tí Aminu Tambuwa ń ṣe lọ́wọ́lọ́wọ́ nìyẹn. Ó ní Tinubu kò ní padà sílé ìjọba ní 2027. Ṣé ẹ rántí Aminu Tambuwa dáadáa ṣá?
olórí ilé ìgbìmọ̀ aṣojú-ṣòfin fọ́dún 4, gómìnà ìpínlẹ̀ Sokoto fọ́dún 7, ẹni tó wà nílé ìgbìmọ̀ aṣòfin àgbà báyìí láti 2023. ọkùnrin náà sọ̀rọ̀ lọ́jọ́ Ẹtì pé kò sí ohun kan tó wà lọ́wọ́ òun báyìí, kò sì sí iṣẹ́ kankan tí òun tún gbé dání ju bí Tinubu kò ṣe ní padà wá sílé ìjọba Nàìjíríà lọ́dún 2027 lọ. ó ní kí ẹnikẹ́ni má sọ pé òun ò gbọ́ o, kẹ́nìkan má sì sọ pé òun ò mọ̀, gbogbo ọ̀nà pátá lòun yóò fi jà, ó sì dájú pé Ọlọ́run yóò fún òun ṣe. ó ní ìjà náà kì í ṣe ti òun nìkan o, tí gbogbo ilẹ̀ Haúsá ni, bẹ́ẹ̀ ni ti gbogbo ọmọ Nàìjíríà tí wọ́n bá fẹ́ òmìnira ni. àgbàlagbà tó ń sọ̀rọ̀ tó ń làágùn, ẹkún ló ń sùn. kí Tambuwa tó múra kankan báyìí, bóyá ni kì í ṣe pé nǹkan kan wà níbì kan tó gbójúlé. àlọ́ ní ojúlówó ìjà tó wà nílẹ̀ báyìí ní lílé Tinubu lọ. ohun tó ń ya àwọn èèyàn lẹ́nu ni pé bí ọkùnrin náà ti ń sọ̀rọ̀ ló ń fi orúkọ Ọlọ́run tì í, tó ń sọ pé Ọlọ́run yóò fún òun ṣe, òun yóò lé Tinubu lọ. Tambuwa ní ohun tí gbogbo àwọn Haúsá fẹ́ nìyẹn, ohun tí àwọn ọmọ Nàìjíríà náà sì fẹ́ ni. kò sí ẹni tí yóò gbà pé ohun tí gbogbo àwọn ọmọ Nàìjíríà fẹ́ nìyí, nítorí bí òun ti ń sọ gbogbo ohun tó ń sọ, tó ń ṣe wàláì tàláì, bẹ́ẹ̀ làwọn míì ń pariwo back to sender, tí àwọn míì sì ń pariwo pé oko tá a bá sọ mọ́pẹ́lọpẹ́ ń sọ mọ́ ni, gbogbo òjò tí ẹ̀lúùlú bá fà orí ara ẹ̀ ni yóò ti bẹ̀rẹ̀, orí ẹ̀ náà. ṣé ẹ ti rí nǹkan tí àwọn tá à ń sọ yìí ń sọ, ẹ ti rí ìgbìyànjú wọn, ẹ ti ń rí ariwo wọn, ẹ ti ń rí ìlàkàkà wọn, ẹ ń rí bí wọ́n ṣe ń lérí léka. ẹ̀gbọ́n tí Tambuwa sọ, ẹ̀gbọ́n tí ọkùnrin ọmọ Ìgbò yẹn náà sọ, gbogbo wọn náà mìíní ẹ̀. tí Yorùbá nìkan ní máa yọyẹ, torí ẹ̀ ni mo ṣe ń pariwo pé gbogbo ọmọ Yorùbá o, òmìnira Yorùbá property gbogbo wa ni, kì í ṣe tẹnìkan o. ẹ má fi dá àwọn sọ̀rí èèyàn kan, gbogbo yín ni kẹ́ ẹ wọlé, kẹ́ ẹ dúró re. ìlẹ̀kẹ̀ mọ́jálé mọ́játa, ibì kan náà ni ó ṣàjà sí, ibi tí ó wà já sí la mọ̀, torí ẹ̀ la fi ní kẹ́ ẹ múra, torí ẹ̀ la fi ní ẹ múra. èmi ni tiyín tòótọ́ lórí ìkànnì títí tá a tó fi máa mú àkọ́tún ètò mi wá. Bàbá Àṣà.